oníkábíyèsí òní wọ́n ti gba kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ nímọ̀ràn wípé kì í ṣe àsìkò yìí ló yẹ kí àwọn ọba aládé onípò kínní, àwọn ọba ńlá méjèèjì yìí, ìsásìkò yìí ló yẹ kí wọ́n máa ṣe fàǹfà láàrin ara wọn, torí pé ohun tí ń bẹ níwájú ilẹ̀ Yorùbá lásìkò yìí, àwọn ìṣòro tó ń kojú ilẹ̀ Yorùbá lásìkò yìí ó kọjá nítorí wá jẹ́ pé ìjà ojùmí òjùmí ni a wà á máa fà mọ́ra wa lọ́wọ́. A ní pàápàá jùlọ ìṣòro ètò ààbò nílẹ̀ Yorùbá tó ti mẹ́rẹ̀ yìí ó tó iṣẹ́ lọ́tọ̀ láti jẹ́ pé kí àwọn kábíyèsí yìí, àwọn ọba méjèèjì yìí kí wọ́n gbájúmọ́, kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀, kí wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan, kí wọ́n jọ lòfẹ́, kí wọ́n sì jọ wá ọ̀nà àbáyọ sí bí ètò ààbò ilẹ̀ Yorùbá tó ṣe mẹ́rẹ̀ yìí tí ó fi di eléyìí tí ó dúró dáadáa.